Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin ọmọ ìyá mi níkẹ̀ẹ́ ti ọlá àti ọlà ní ọ̀nà ti Islam. A tún kíra wa kú oríire léni ijọ́ kejìlá oṣù ti Ramadan. Alihamdulilayi. Ọlọ́run kó jẹ́ kẹ́mi wa kó ṣíkà oṣù náà. Wọn ò ní fẹ́ lòmíì ṣe wá, wọn ò ní fi wá ṣe lòmíì. Alihamdulilayi, alihamdulilayi, alihamdulilayi rọ̀bílì alamin. Mo tún ní kí n rán yín létí àwọn nǹkan kan ni o. Gẹ́gẹ́ bí mo ti máa ń rán wa létí pé mi ò kí ń ṣe àfáà o. Ìtumọ̀ tèmi ni mo dẹ̀ fi ń túmọ̀ àwọn nǹkan tí mò ń sọ ní èdè Yorùbá, èdè abínibí. Mi ì dẹ̀ tún kí ń ṣe ustaasi báwọn kan ṣe ń pè mí o. Èmi náà ò mọ kéwú, mo sì ń kọ́ ni o. Mi ò tún kí ń ṣe àmírà o. Àmọ́ Kàfáyá lorúkọ tí bàbá tèmi sọ mí. Umu Abdulmalik lorúkọ tọ́lọ́run ọba sọ mí, orúkọ tí mo máa jẹ́ níjọ́ ìgbéǹde àlìkíámọ̀. Àmọ́ aránnilétí ni àwa, àtún kí ń ṣàfinimọ̀nà o. Aránnilétí nítorí gbogbo ọ̀rọ̀ táwa ń bá yín sọ lénìí, ó ṣeéṣe kẹ́ ẹ ti gbọ́ rí níbì kan, ó ṣeéṣe kẹ́ ẹ ti gbọ́ lédè òyìnbó, ó dẹ̀ ṣeéṣe pé a farabalẹ̀ nígbà tó ń sọ fún wa, àbí ká ti gbàgbé ká má rántí. Òun làwa fi ṣe joyè aránnilétí Islam. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó ṣe ẹ̀yin náà ní aránnilétí àbí apenisọ́nà àbí afinimọ̀nà. Gbogbo oyè tó bá tọ́ sí wa nínú ẹ̀sìn Islam kọ́lọ́run kó fi wá jẹ́. Alihamdulilayi rọ̀bílì alamin. Májẹ̀mú ni a mú wá fún yín ní èní yìí, léyìí tí àwọn òyìnbó a máa pè ní goal àbí aim láti ṣe nǹkan. Ẹ má bínú tí mi bá mọ Yorùbá wo gangan ni mo lè lò fún, nítorí a fẹ́ máa sọ òyìnbó rárá nínú ètò wa yìí. Ǹjẹ́ tiẹ̀ ní májẹ̀mú rárá nígbà tí a bẹ̀rẹ̀ Ramadan yìí? Àsìkò tí ìkọjá náà láti lè ní májẹ̀mú oṣù yìí. Mo rántí pé nínú ẹgbẹ́ tí mo wà nínú ọdún tó kọjá, a ṣe májẹ̀mú pé Ramadan tó kọjá yẹn, Súrátù Bákọ́rà ẹyọ kan títí di ìkẹwàá la ní kí gbogbo ẹgbẹ́ kọ́ nínú gbogbo àwa tá a mọ̀ kéwú. Ìgbà tó di ọdún yìí mo rán wọn létí pé ká tún kọ dé 20 oyin, àwọn tí ò bá dẹ̀ tí ì kọ́ mẹ́wàá ti bí kàn jẹ àǹfààní ẹ̀ láti kọ́. Mo wá bá àwọn onímọ̀ kan sọ̀rọ̀, wọ́n ní kò bá ṣe wá láǹfààní púpọ̀ tá a bá lè kọ́ súrà kékeré 2 sí 4 nínú àwọn èyí tí a ti mọ̀ nínú oṣù tá a wà yìí. Pàtàkì jùlọ àwọn Mùsàmbíà, ìyẹn súrà 3, 62, 63 àti 64. Ìyẹn ni Súrátù Jùmà, Súrátù Mọ̀náfìkí àti Súrátù Àtàgàbùn. Wọ́n ní ó di dandan kárèrè jẹ tá a bá lè kọ́ súrà 3 yìí. Pàtàkì jùlọ ìdí tí wọ́n fi ní ká kọ́ àwọn 3 yìí. Òun ni pé gbogbo ẹni tí ọkàn wọn ń ṣe hílà hílo, gbogbo ẹni tí ọkàn wọn ń sá lọ káàkiri, tí wọ́n bá kà á, tí wọ́n ka àwọn dùrúsù ẹ̀, tẹ̀sfíìrì ẹ̀, tí wọ́n gbọ́ sétí pàápàá, ó ṣe àǹfààní ju kéèyàn kàn kà á lọ. Á lè mú ọkàn wọn dúró, kò ní ṣe wọ́n ní ìdajì ẹdìyẹ, ìdajì ẹyẹ. Bí àṣà àwọn àfáà mi kan tán máa ń ní half chicken, half pigeon people. Nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọjọ́ ṣáká ni wọn ò jẹ́ òṣoko. Àwọn ṣákálá ṣokolo, àwọn ṣèyí ṣọ̀hún, àwọn ẹlẹ́ṣà, àwọn tó jẹ́ wípé nǹkan tó wù wọ́n nìkan ni wọ́n ń ṣà nínú ìsìláàmù. Tẹ́lẹ̀ ìbádá máa mú, ẹ jẹ́ ká lọ sí Mẹ́kà, wọ́n mú, ẹ jẹ́ ká kírun, àwa ò fara mọ́, ká kírun 5 lójúmọ́, ìyẹn ò wá pọ̀ jù. Ká yan náfìlà, ẹ tún gbé yẹn dé. Irun tàráwì ńkọ́, ẹ ṣáà mọ̀ pé mo láwọn ọmọ yìí lọ́wọ́, níbo lẹ fẹ́ kí n kó wọn sí? Àmọ́ tẹ́ ẹ bá ń lọ patí o, ẹ mọ̀ bí tẹ́ ń káwọn ọmọ náà sí. Patí yẹn kẹ̀dẹ̀ rí àṣemọ́jú kẹlẹlẹ ni wọ́n dẹ̀ ń bá yín lọ. Ọlọ́run kó ṣàforíjì fún gbogbo wa. Ọlọ́run má ṣe wá ní half chicken, half pigeon people. Béèyàn bá máa jẹ́ mùsùlùmí kó jẹ́ mùsùlùmí, béèyàn ò dẹ̀ ní jẹ́ mùsùlùmí. Kọ́lọ́run kó ṣàforíjì fún gbogbo wa. Ọlọ́run kà wá káwọn tó fẹ́ fi mọ̀nà, àwọn tó máa fi mọ̀nà, àwọn tó di dandan kó o fi mọ̀nà. Kà wá máwọn àyànfẹ́ ẹ o. Má sọ wá nù o, má jẹ́ kí gbogbo ìbádà wa yìí kó jẹ́ lásán o. Gbogbo ìgbà tá a bá ti kí mákàtí wa 5,
là ń tọrọ ìdìnà sùrátàlì mustaqim pé kẹ́ fi wá sójú ọ̀nà tààrà. Ẹ má ṣe wá lákìrun fìrún lẹ̀, ẹ jẹ́ ká kírun ká lè fi lọ́mọ lọ́wọ́, ẹ ṣàánú wa o. Ẹ fìdí wa gúnlẹ̀ nínú Islam yìí nítorí níbì kankan tá à ń lọ. A máa bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọlé ọlá yìí ni. Àmín ya Allah. Àwọn àfáà onímọ̀ tún fi yé wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kọ́ èdè mìíràn, pàápàá jùlọ òyìnbó ni tàbí Yorùbá, wọ́n lè kọ́ àlìkùrán. Kí la wá tún dúró fún un? Gbogbo ìgbà ni Ọlọ́run dẹ̀ tún rán wa létí nínú àlìkùrán wípé òun sọ àlìkùrán yìí kalẹ̀ fún wa ní èdè tó rọrùn fún wa láti kà, tó rọrùn fún wa láti kọ́. Kí la wá ń dúró fún un? Ó dọwọ́ wa o, ó dọwọ́ Ọlọ́run. Mi ò wá mọbi tí àwọn òpìdán èèyàn ti gbé kéwú ṣòro ké jáde o. Mi ò mọbi tán kú ti rí yẹn nínú àlìkùránù tiwọn. Àwa kan tún ń kọ́mọ ní kéwú, a kọ́ra wa. Ṣé wọ́n sọ pé ọmọ nìkan ló gbọ́dọ̀ jèrè ayé kan jèrè ọ̀run ni? Àwa náà gbọ́dọ̀ jèrè. Káwa náà wá bẹ̀rẹ̀ sí kọ́ kéwú yìí o. Gbogbo wa la máa jèrè ayé, la máa jèrè ọ̀run inshallah bi kudratullah. Àmín ya Allah. A tún wá tọrọ lọ́wọ́ Ọlọ́run ọba wípé kó má ṣe wá lẹ́ṣin tó ń pọmọ lọ́mọ tí kò lè pọmọ tiẹ̀, àti ẹni tó ń bá àyàn wí tó ń fúnra ẹ̀ kò lè bá ara rẹ̀ wí. Kó má ṣe wá lẹ́ni tó ń fi ọwọ́ kan paná tó tún fọwọ́ kejì bu kẹrosíìnì sí. Àmín o. Láti bí ijọ́ mẹ́ta tá ti bẹ̀rẹ̀ àwẹ̀ láti ń kígbe pé ká kúrò lórí àwọn social media yìí, Facebook ni, WhatsApp ni. Àmọ́ àwa tá ń pariwo pé ká kúrò náà, àwa náà là ń fi nǹkan síbẹ̀ fún yín, tẹ́yin náà ń jù sí wa, a dẹ̀ kúrò ń bẹ̀. Ṣé do as I say la fẹ́ máa ṣe ni? Àbí do as we do? Àwa fẹ́ joyè ẹni tó máa sọ wípé ká ṣe báyìí tóun máa ṣe báyìí. Nítorí èyí la fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó tún di ẹ̀yìn Ramadan inshallah bi kudratullah ká tún ju nǹkan kan sí yín. Àti wípé àwa náà fẹ́ kọ́ àwọn súrátù mẹ́ta yìí káwa náà lè jogún àsìkò yìí inshallah. Gbogbo wa la máa rérè jẹ o. Àmín. Ọlọ́run jẹ́ ká rẹ́yìn oṣù yìí o inshallah bi kudrat kẹ́mi wa kó ṣọpẹ́ o. Àmín. Ó tún di ẹ̀yìn Ramadan nìyẹn o inshallah. Wabilahu tawfiki alhamdulillahi rabbil alamin.